aláṣejù bàbá àṣetẹ́ kí ni tó fà á tí irú ọ̀rọ̀ yẹn fi ń wá àṣàyàn ọ̀rọ̀ pé ìgbín aláṣejù bàbá àṣetẹ́ èébú àlọ́ ń taun tàbọ̀ ń tìgbín kí ni ìtumọ̀ rẹ̀. So ìtàn yẹn ni a máa kà ṣóyé wa bẹ́yẹn. So ìtàn yìí wà nínú ìwé Aláwìyé apá kẹrin, Aláwìyé ìwé kẹrin by JF Odunjo ṣóyé wa bẹ́yẹn. Àná dẹ̀ ti sọ wípé JF Odunjo àwọn yẹn ni àwọn tí wọ́n ń dìídì kọ èdè Yorùbá, tí wọ́n máa ń kọ ìtàn èdè Yorùbá. Àwọn náà kọ àwọn ìwé Aláwìyé táǹkà yìí. Then D.O. Fágúnwà náà tó ṣe Igbó Orúnmọlẹ̀, Igbó Olódùmarè, Ògbójú ọdẹ nínú Igbó Orúnmọlẹ̀, Ìrèké Oníbùdó, gbogbo àwọn ìwé yẹn àwọn bàbá àtijọ́ yẹn tán ń kọ ìtàn èdè Yorùbá wọn ni wọ́n ń kọ. So tá a bá fẹ́ gbọ́ ẹ̀dọ̀ kí Yorùbá ẹ jẹ́ ká lọ ra ìwé Aláwìyé, àwọn ìwé bàbá Odúnjọ, àwọn ìwé D.O. Fágúnwà, àwọn yẹn náà dìndí kọ èdè Yorùbá. Gbogbo àwọn ìwé primary school àwa ti kà wọ́n ṣóyé wa. So àwọn náà fọ́ọ̀mù foundation ìwọ̀nba Yorùbá tá a gbọ́. Alex B. Ìgbín aláṣejù bàbá àṣetẹ́. Wọ́n ní ìgbà kan Ìjàpá fẹ́ ọmọbìnrin kan lọ́wọ́ Ìgbín. Òṣìṣẹ́ gidigidi ni Ìgbín. Ó sì dá oko iṣu ńlá kan sí ọ̀nà ọjà ìlú. Òní kò ní ọ̀la kọ̀la olè kan máa ń wá jí iṣu náà wà lọ. Ìgbín kò sì mọ ẹni tí ó ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Ìjàpá pàápàá ń bá Ìgbín dárò nípa iṣu náà. Bẹ́ẹ̀ ni òun gan-an ni ó sì ń jí iṣu náà wà lọ. Ṣùgbọ́n fẹ̀rẹ̀ kí ilẹ̀ ọjà kan mọ́. Ọ̀nà mú ilẹ̀. Bí Ìgbín ti yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ dé inú oko rẹ̀, Ìjàpá ni ó bá kakakúkú tí ó ń jí iṣu náà wà. Ẹnu ya Ìgbín púpọ̀ pé Ìjàpá tí òun fún ní ọmọ tún lè máa hu irú ìwà bẹ́ẹ̀ sí òun. Ó rántí bí Ìjàpá ti ń bá òun ké ìdárò láti ẹ̀yìn wá pé bí ẹni pé kò mọ ẹni tí ń jí iṣu náà lọ. Inú sì bí i púpọ̀. Ó wá pinnu pé òun yóò fi Ìjàpá ṣe ẹlẹ́yà dé ààyè kan. Ọjọ́ náà ni ọjọ́ ọjà jẹ́. Ọjọ́ ọjà ni ọjọ́ náà jẹ́. Ọjọ́ ọjà ni ọjọ́ náà jẹ́. Nítorí náà Ìgbín de Ìjàpá mọ́lẹ̀ sí ojú ọ̀nà. Gbogbo àwọn èrò tí ó ń lọ ọjà sì bẹ̀rẹ̀ sí fi ṣe ẹlẹ́yà. Wọ́n ń sọ pé họ́wù ìwọ Ìjàpá aláìnítìjú yìí, ẹni tí ó fún ọ lọ́mọ ni ó sì tún lọ jí ní iṣu wà. Ṣíọ̀ ọlọ́ṣà. Ìjàpá dákẹ́ kò sì wí nǹkan kan títí àwọn èrò ọjà fi kọjá tán. Lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ sí bẹ Ìgbín. Ó ní, Ìgbín gbọ́ mi ná o. Ó wá tó gẹ́ báyìí o, jọ̀wọ́ tú mi sílẹ̀ o. Lótìítọ́ mo ti ṣe ohun tí kò dára. Mo sì jèrè gbogbo èébú tí àwọn èrò ọjà ti ń bú mi. Ṣùgbọ́n yóò burú kí wọ́n tún bá mi báyìí ní ààbọ̀ ọjà o. Nítorí náà jọ̀wọ́ tú mi sílẹ̀ nítorí Ọlọ́run. Ṣùgbọ́n Ìgbín kò fẹ́ tú Ìjàpá sílẹ̀. Ó fẹ́ kí àwọn èrò ọjà tún bú u ní ààbọ̀ ọjà. Láìpẹ́ lọ títí àwọn èrò ọjà bẹ̀rẹ̀ sí padà dé. Wọ́n sì tún bá Ìjàpá lórí ìdè níbi tí ó ti ń ṣẹ́jú pẹ́ú. Ẹnu yà wọ́n púpọ̀. Wọ́n sì bẹ̀rẹ̀ sí bú Ìgbín báyìí. Họ́wù Ìgbín, ó fẹ́ pa á ni. Ọ̀tọ̀kìtọ́kí pé ó jẹ́ àna rẹ nìyí. Ṣé bí òun pẹ̀lú ọmọ rẹ ni wọn yóò jọ jẹ iṣu náà? Èyí mà le o. Bí kò bá wá jẹ́ àna rẹ ńkọ́? Ṣé pípa ni ò bá tiẹ̀ wá pa ni? Ojú ti Ìgbín púpọ̀ nígbà tí gbogbo wọn ń bú u ní àbúgbà báyìí. Ó sì tú Ìjàpá sílẹ̀. Nígbà náà ni Ìjàpá wá bẹ̀rẹ̀ sí fi Ìgbín ṣe ẹlẹ́yà. Ó ní, kò tán nídìí rẹ ìwọ Ìgbín. Kò bá ti tú mi sílẹ̀ nígbà tí mo ti bẹ̀ ọ́. Ìbá yẹ ọ́ títí. Àṣejù rẹ ni ó jẹ́ kí o tẹ́ yìí. Èyí ni àwọn àgbàlagbà ṣe máa ń pa á lówe pé èébú àlọ́ ní taun tàbọ̀ ní tàna rẹ̀.
ìwà àṣejù kò dára o. So ìtàn yẹn nìyẹn. So tí n bá ní kí n paraphrase ẹ̀ nísìn pé wọ́n ní àtijọ́ wípé ìjàpá ó fẹ́ ọmọ lọ́wọ́ ìgbín, that is pé ó fẹ́ ìyàwó tó jẹ́ ọmọ ìgbín. So ó mì pé àna ni ìjàpá jẹ́ sí ìgbín. So ìgbín sì máa ń dáko, ó wá rí wípé ẹnìkan máa ń jíṣu kó nínú oko òun. So ìjàpá náà sì máa ń bá dárò pé ìyá ta ló wá jíṣu lọ. Unfortunately ó kàn dàárọ̀ ọjọ́ kan àṣírí wá tú sọ́wọ́ ìgbín pé ìjàpá ni wá máa ń jí iṣu òun. So ó wá lọ mú ìjàpá, ó wá so mọ́lẹ̀ ní ọ̀nà ọjà. So gbogbo àwọn tán ń lọ sọ́jà tán ṣe ń rí jàpá, wọ́n ń bú pé ó mà ga o, ó lọ jí iṣu oníṣu, ẹni tó fún ọlọ́mọ tó fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ nǹkan. Àwọn èèyàn ṣáà bú jàpá lọ bọ́n ṣe ń lọ sọ́jà. Àmọ́ gbà tí wọ́n ń darí bọ̀ tán wá rí wípé ìjàpá sì wà níbi tí ìgbín so mọ́. The same people tí wọ́n bú ìjàpá ńgbà tí wọ́n ń lọ yẹn, àwọn náà ni wọ́n ní ìgbín ò tí ì tú jàpá lẹ̀ náà látàárọ̀, ó mọ̀ tí ẹ̀ ga o, wàhálà ìgbín gan tiẹ̀ ti pọ̀jù, àṣejù rẹ̀ ti pọ̀jù, ṣé bí iṣu tó jí kó lóko rẹ̀, ṣé bá ọmọ tó fẹ́ lọ́wọ́ ẹ̀ náà jẹṣu ọ̀hún, wàhálà ṣe wá pọ̀jù, èwo náà wàhálà ṣe jù kíní kan. So a rí wípé ní òwe yẹn ní òwe Mr. Nurudeen ńlá láti wọlé sí TikTok o. So ibẹ̀ ni òwe àwọn àgbàlagbà yẹn tó sọ pé èébú àlọ́ ń ta hun tàbọ̀ ń ti gbìn, àbí kán ní èébú àlọ́ ń ta hun tàbọ̀ ń tàna rẹ̀, tó túmọ̀ sí wípé ìgbà tí àwọn èèyàn ń lọ àlọ́ ni wọ́n ti ń bú ahun. Gbogbo alamọ̀ kan tó jẹ́ ahun pé alábàáhun, which is tortoise, ìjàpá òun ló ń jẹ́ ahun. So èébú àlọ́, that is when people were going they were insulting tortoise, but when they were coming back they were insulting snail, which is àna ahun. Tó túmọ̀ sí wípé wow, Mr. Nurudeen, I'm truly grateful. Tó túmọ̀ sí wípé mi ì tí fẹ́ sọ àwọn nǹkan tá a kọ́ nínú ìtàn yẹn, bet gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a jẹ́, a rí wípé àwọn ẹranko tí wọ́n fi ṣe àfiwé ọ̀rọ̀ yìí, wọ́n kàn fáwọn ẹranko yẹn ṣàfiwé ni. A mọ̀ pé ẹranko ni ìgbín, ẹranko ni ìjàpá, àwọn ò fẹ́ dárúkọ ẹnìkankan, bet irú nǹkan yẹn kí ni ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ rò pa akọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Kí ni nǹkan tó fà á tó fi jẹ́ pé àwọn tí wọ́n bú ìjàpá nígbà tí wọ́n ń lọ sọ́jà, the same people yẹn wọn tún bú ìjàpá nígbà tí wọ́n ń darí bọ̀, ìgbín ni wọ́n ń bú? Kí ló tó fi rí bẹ́ẹ̀? Kí ni nǹkan tí ìgbín ṣe láàrin yẹn tó fi di wípé èébú àlọ́ ni ti ahun tàbọ̀ ti ìgbín? Kí ló dé tí wọn tún fi jẹ́ pé ìjàpá náà ni wọ́n bú padà lábọ̀ ọjà? Why tó fi jẹ́ pé ìgbín ni wọ́n wá ń bú? Ṣé bí ìgbín ló lóko, ìgbín ni wọ́n jíṣu wà lóko rẹ̀, ó ja ìgbín ló lè ní? But why was it that it was ìgbín they were insulting when they were coming back from the market? Ẹ jọ̀ọ́ bá mi fi sí comment section fún àwa tá a bá fọkàn bá ìtàn yẹn lọ. Then ìgbín aláṣejù bàbá àṣetẹ́ tó jẹ́ àkórí wa, a rí i pé inú ìtàn yẹn ni àṣàyàn ọ̀rọ̀ yẹn ti jáde. Ṣé mọ̀ pé òwe ó yàtọ̀ sí àṣàyàn ọ̀rọ̀ nínú èdè Yorùbá? Then now tán bá pòwe mọ̀yàn pé èébú àlọ́ ń ta hun tàbọ̀ ń ta náà, tó bá jọmọ Yorùbá, kí ni nǹkan tí ó túmọ̀ sí ọlọ́kàn? Kí ni tó mọ̀ rò nínú ẹ̀mí tán bá sọ pé àlíálí èébú àlọ́ ń ta hun tàbọ̀ ń ti gbín? Kí ni tó túmọ̀ sí? Ó mì wípé o ti ń ṣe nǹkan kan, o ti ń ṣe é jù. Ẹ jẹ́ kí a fi sí comment section fún àwọn tá a bá fi ọkàn bá ìtàn yẹn lọ. Kí ni nǹkan tá a kọ́ nínú ìtàndòwe Yorùbá yẹn? Mr. Nurudeen, thank you for the handout o. Ẹjọ́ àwa tá a wà lórí TikTok, connect with my gifter o, connect with Mr. Nurudeen. Mo ti pin àkáǹtì wọn lẹ́ẹ̀kan, bet I think 1 minute ní TikTok fi ń pin. Ẹ jẹ́ n repin àkáǹtì wọn, tàbí ká kílìkì ká lọ sí top views mi. We will see him on my top view. Okay, àwọn èèyàn ti ń drop comment. Amen, Mr. Adejoro Aderemi. Mi Súnmi Anímàṣàun, ó dà ń pẹ́ ṣì wà lórí line.
kí lẹ̀kọ́ àkọ́kọ́ tá a kọ́ nínú ìtàn yẹn? Dominic Everest a rí wípé ohun àkọ́kọ́ tá a rí ń bẹ̀ òun náà ni pé ká má mọ̀ fi àṣejù kún nǹkan tá a bá ń ṣe, ká má mọ̀ overdo nǹkan. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn? Àṣejù òun ló fà á tí àwọn tí wọ́n ń darí bọ̀ lábọ̀ ọjà tó fi jẹ́ pé ìgbín ni wọ́n wá ń bú. Gbogbo wa náà la rí wípé ahun náà bú ńgbà tí wọ́n ń lọ, which is tortoise, alábàáhun náà bú because gbogbo wọn sọ pé nǹkan tó ṣe ò dáa. Wọ́n dẹ̀ sọ pé nǹkan tí àna rẹ̀, which is ìjàpá, tó ṣe yẹn, bó ṣe fìyà jẹ tó so mọ́jà yẹn pé ó fi punish ẹ̀ fún ìwà tó wù ni. Ṣóyé wa? But òun fẹ́ overdo ẹ̀yẹn ìgbín, káwọn èèyàn kí wọ́n tó wá tún darí bọ̀ kí wọ́n tún wá tún bú ìgbín náà. Unfortunately, yes, baba organ building and construction company ẹni ó kọ́ wa pé àṣejù kò dáa, bẹ́ẹ̀ ni. Unfortunately ó ti rò wípé unfortunately ìgbà tí wọ́n mọ̀ darí bọ̀ ìgbín ni wọ́n ń bú pé òun náà wá ní bí èbá tiẹ̀ wá sànà rẹ̀ gan sọ wà pa ni àlìálíkú oṣù tó wà náà ọmọ rẹ̀ tó fẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni wọ́n jẹjẹ sùn ọ̀hún. Ìwé wa lóde wàhálà gan pọ̀. A sì rí pé nínú ayé lónìí bẹ́ẹ̀ lómìn ṣe máa ń fàṣejù dàǹbarú nǹkan nìyẹn. Ẹlòmíì wà tó ti jàre tẹ́lẹ̀ torí tá a bá wo story yẹn a rí wípé ìjàpá òun ló jẹ̀bi because òun ló hùwà olè. Miss Funmieni is because the snail own is too much. He's supposed to have untied his son-in-law even before evening time when everyone was coming back from the farm. Of course ó yẹ kó ti tú àna rẹ̀ lẹ̀ kó tó di pé èèyàn mọ̀ darí bọ̀ lọ́jà. Bẹ̀ òun fi síbẹ̀ òun fi hù pé ńgbà bá tún bí wọ́n ṣe bú lọ́nà àlọ́hun wọn ó tún bú ńgbà tí wọ́n bá ń darí bọ̀. Unfortunately òun ò mọ̀ wípé kò lọ fà kò lọ títí tó yẹn. Wá ti di jẹ́ pé the same mouth tí wọ́n fi bọ́ bú ẹni náà ni wọ́n tún fi mọ́ tí wọ́n fi praise ẹni wọ́n tún fi mọ́ fi bú ọ náà lè ta pé ewé náà wà láṣejù gan kíá náà ni ntẹ́lómìn sì mọ́ ṣe nu. O ti ké gbàjarè, o ti sọ̀rọ̀ èèyàn, o ti fẹjú ẹ̀sùn, o ti ṣe gbogbo ẹ̀. Mọ́ fàṣejù kún tó o bá ń ṣe. Ẹjọ́ tá a bá ń gbọ́ mi ẹ bá mi tẹ yes. Nẹ́tíwọ̀kì yẹn ló sá lọ. Facebook, you are welcome back. Ẹjọ́ ẹ bá mi like and love. Nẹ́tíwọ̀kì yẹn sá lọ ni. Ẹjọ́ ṣáà ti ń gbọ́ mi padà lórí Facebook. My network just went off. I don't know why. Mo ṣe reconnect ni. Please, if you can hear me, type yes. Ẹ bá mi tẹ yes sí comment section, both TikTok and Facebook. Ẹjọ́ ẹ bá mi tẹ yes. Túndé Màṣá. Olúṣọlá Ọ̀kẹ́ on Facebook. Welcome back. Please, if you can hear me, type yes. So gẹ́gẹ́ bí mo ń sọ̀rọ̀ mi lọ, mo ní àṣejù téèyàn bá ti fàṣejù kún téèyàn ń ṣe. Bọ́ ọ bá jàre tẹ́lẹ̀ gan, òkè wọn Miss Funmi ẹ ṣeun mà. Bọ́ ọ bá jàre tẹ́lẹ̀ gan, Ọlọ́run má jẹ́ ó padà jẹ̀bi. Nítorí wípé nígbà tí àárọ̀ yẹn a rí wípé ìgbín ìjàpá ni làwọn èèyàn ń bú. Organ building ẹ ṣeun sà. Ìjàpá làwọn èèyàn ń bú. Nígbà tí wọ́n darí bọ̀ ìgbín ni wọ́n ń bú. Ó fàṣejù kún tó ṣe nù. Ó ti fàṣejù kún. Ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti jáde wípé ìgbín aláṣejù bàbá àṣetẹ́. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. Mo ní bẹ́ẹ̀ náà ni ẹlòmíì ṣe ń ṣe nínú ìrìn àjò ayé lénìí wípé ẹlòmíì máa ń over ṣe nǹkan tí ó overdo rẹ̀ tí ó fàṣejù kún nǹkan. At the end of the day ẹ ṣeun bàbá organ building. At the end of the day nígbà bá ti fàṣejù kún flavour tó yẹ kíkiní wò ní iyì tó yóò ti gbà láti ilẹ̀ tó yóò ti gbà ní táìmù tí ó gbà yìí kò wà ní rí yìí ń gbà mọ́. Honestly bí ìgbèyàn bá ròde ni tẹ́ ẹ ròde tẹ́ ẹ ti jẹ tẹ́ ẹ ti mu tẹ́ ẹ ti ṣe gbogbo ẹ̀ tán tí wọ́n lòde gan ti ń palẹ̀ mọ́ tó tún jókòó dá abẹ́ ní tí ẹ tọ́ ọ lọ. Wọ́n ní don't overstay your welcome. Don't overstay your welcome. Ibi tó ń lọ lójoojúmọ́ tó bá yá tó ti ń gba yìí bẹ́ẹ̀ ń gbọ́ bá yá bọ́ bá dé wọ́n lé náà ó sì lé toró ti fàṣejù kún. A rí wípé iyì tí ìgbín ò bá ti gbà látọwọ́ àárọ̀ yẹn láti ìgbà tí jàpá ti ń bẹ̀hùn ká nígbà ló ti túlẹ̀ ni iyì ń kò bá gbà. But títúlẹ̀ tó túlẹ̀ at the late hour is the same túlẹ̀ tí ò bá ti túlẹ̀ láti ìdájí tí ò bá ti fi gba yìí ìgbà náà tó túmọ̀ sí pé
àkótó èèyàn ọba gbayì lèèyàn máa ń ṣe nǹkan Ọlọ́run gbọ́ àkótó èèyàn ọba gbayì lèèyàn máa ń ṣe nǹkan kọ́mọ́ dàbí tìgbín aláṣejù bàbá àṣetẹ́ sóyè wa bẹ́ẹ̀ yẹn so a rí wípé yàtọ̀ fáwọn ìtàn lọ́lọ́jọ́ ọ̀kan òjọ̀kan tá à ń kà a tún sọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ tá a kọ́ àti bá a tún ṣe lè gbọ́ èdè Yorùbá sí sóyè wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá so wọ́n ní ká parí àwọn òwe yìí ẹrú kú ayé kò gbọ́ ọmọ kú kí ni ìparí Fade Fashuan you are welcome ẹrú kú ayé kò gbọ́ kí ni ìparí ẹrú kú ayé ò gbọ́ èkejì ọmọ tá ò kọ́ òní yóò gbélé tá a kọ́ tà dàtí sílé tá a bá kọ́ tá a kọ́ tó rírin gidi ọmọ tá a kọ́ ló máa gbé ilé yẹn tá a gbé tà tá a fowó ẹ̀ ra nǹkan jẹ sóyè wà bẹ́ẹ̀ yẹn àti ìṣe tàkọ́kọ́ yẹn o ẹrú kú ayé ò gbọ́ Ọlọ́ládé on TikTok welcome mo rò pé gbà tí nẹ́tíwọ́ọ̀kì wá sá lọ yẹn òun ló jẹ́ káwọn èèyàn náà sá kúrò online. ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn ńkọ́ ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn ọmọ burúkú kò yá lù pa ọmọ burúkú kò yá lù pa bẹ́ẹ̀ ni so ìtàn tá a fẹ́ kà lénìí nìyẹn ìgbín aláṣejù bàbá àṣetẹ́ so that anytime any day tá a bá ti gbọ́ tí wọ́n bá sọ ọ̀rọ̀ yẹn tàbí tán bá lè bú àlọ́ ń ta ohun tàbọ̀ ń tì gbín ó túmọ̀ sí wípé àṣejù téèyàn bá kéèyàn èèyàn ti ń fẹ́ mọ̀ ṣàfàṣejù tó ti ń ṣe so yá báwọn everything must be done in moderation gbọ́dọ̀ wà nínú nǹkan tá a bá ń ṣe we must not overdo things so that flavour tó yẹ kó ní àníbàjẹ́ àníbà flavour yẹn jẹ́ bẹ́ẹ̀ ni. Organ building ẹ ṣe ń sà ọmọ burúkú kò yá lù pa ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn ọmọ burúkú kò yá lù pa so tí èyí tá a ṣe ní last week òun ni tí a bá ka ẹrú inú ẹrú ó bàjẹ́ bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ètò yẹn lọ́lọ́kan òjọ̀kan yóò mọ̀ kọ́ wa ní èdè Yorùbá it's just additional syllabus tá a ṣe mú bá àwọn program wa bẹ́ẹ̀ ni so a dẹ̀ rí wípé títí ọ̀sán yìí náà òun náà in one way or the other ó kọ́ wa ní àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan àti àwọn èdè àwọn ọ̀rọ̀ Yorùbá àwọn àṣàyàn ọ̀rọ̀ àtàwọn nǹkan míì tí ó jẹ́ bí àwọn ọ̀rọ̀ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ nípa rẹ̀ mi ì fẹ́ kí prógráàmù yìí gùn jù ó dà pé àwọn kan ń ṣe patí ń bí tó ń lùlù gbọ̀ngúdú báyìí ìlú wọn gan ló jí mi because I was actually sleeping. Bàbá organ building ìgbà wo ni a fẹ́ ṣe live advert wa ẹ fi sí comment section àwọn messages tẹ́ send sí mi gan mi tí ì kà tán àwọn voice notes tẹ́ drop ọjọ́ tá a bá máa ṣe live advert yẹn màá jẹ́ kó jẹ́ pọ́jọ́ tá a ní topic tá a fẹ́ ṣe tí ò kì í ṣe ẹ̀kọ́ èdè Yorùbá so that you can send request and I will bring you in. Baba Ezekiel, I'll type out this for you. You can send me tí rí message yín yẹn kà. Okay, ṣé ẹrú kú ayé kò gbọ́? Ẹrú kú ayé kò gbọ́ sóò ní ọmọ kú ariwo tán. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn ṣé ìparí òwe yẹn nìyẹn?